ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti sọ pé Aiyedatiwa ni gómìnà ìpínlẹ̀ Ondo. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà nílùú Àkúrẹ́ ti sọ pé dókítà Lucky Orímisàn Aiyedatiwa àti igbákejì rẹ̀ dókítà Ọláìdé Adélàmí ni gómìnà àti igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tarí gbogbo ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), African Democratic Congress (ADC), Allied People's Movement (APM) àti Social Democratic Party (SDP) pé tako ìdájọ́ ilé-ẹjọ́ tó rí sí ẹ̀sùn tó súyọ lẹ́yìn ìdìbò gómìnà ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024 sígbó. ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2025 nílé-ẹjọ́ tribunal sọ pé Aiyedatiwa gan-an ló gbégbá orókè níbi ìdìbò gómìnà ọ̀hún. lẹ́yìn èyí ni àwọn ẹgbẹ́ òṣèlú tí ìdájọ́ yìí kò tẹ́ lọ́rùn forí lé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. àwọn adájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ pé àwọn olùpẹ̀jọ́ kò rí ẹ̀rí kankan fi sílẹ̀ pé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lásìkò ìdìbò náà ní ipa lórí àbájáde ètò ìdìbò náà lápapọ̀. wọ́n ní gbogbo ẹlẹ́rìí tí wọ́n pè ní wọn kò lè fìdí rẹ̀ múlẹ̀ pé mọ̀gòmọ́gó wà nínú ìdìbò ọ̀hún.